lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ní òkú olórí tí wọ́n ti lé o, ẹ má lẹ́nu kan lóhùn, ẹ má rí kankan, nítorí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ kúrò kẹ́lifí àwọn ọ̀gbọ́n tàwọn àjábà. Àásìbà àásọ́nà ìṣèkọ́lá bídìnà. Wọ́n ẹ̀kọ́ gbogbo ajá tí ń bọ́ láàmà fúrẹ́sì. Tó bá jẹ́ gbogbo ajá tó kó láàmà fúrẹ́sì láàmà lẹ̀ ló kó. Mo ti ń kó ìwọ náà wọ́n ti ń jẹ. Ẹ̀yin náà fún ẹni sàbẹ̀ fún ẹ̀yin. Ẹ̀yin ti jọ kí aláàtàkùn ìpínlẹ̀ rẹ̀. Sọ̀kẹ́lẹ̀ kan jáde ní ṣùgbọ́n wa pé àmọ́ tó tọ́ àmọ́ tó ṣe ẹ̀rọ sí wọn. Ẹ̀rọ ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú kí ìmọ̀ rẹ̀. Ẹ̀rọ bí tó ti ń bọ̀. Ẹ̀rọ bí tó dé. Ẹ̀rọ bí tó lọ. Ẹni tó sọ fún wa pé àmọ́ tó wà. Abẹ́ ẹ̀kọ́ sí abẹ́ ẹ̀mọ́ tó máa rẹ̀ ní abẹ́ ẹ̀mọ́ gbá ní abẹ́ ẹ̀mọ́ wọlé. Àwọn tó sàlàyé ẹ̀. Bá àlàyé ẹ̀ sí fún wa tá a bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀. Àwọn orí tó wọ́n fún akọ tó ṣe tèmi pọ̀. Àwọn ọmọ ẹni pé Ọlọ́run ní gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà táyé tí wọ́n ti sáyé táyé ṣe wọ́n táwọn náà sáyé. Lẹ́yìn pé mo gbé lọ́dọ̀ wọn, àwọn tó wá bí wa náà tí wọ́n ti rí nù. Nǹkan kọlù wọn kọlù kan lójú ọ̀nà tọ́lọ̀ tàbí. Bàbá rẹ̀ sànù mi rẹ̀ ní pé bàbá tó bí wa bẹ́ẹ̀ ní tó rẹ̀ ní. Nígbà tó bá ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ tí wọ́n gbé àwọn ni wọ́n wá pè látọ̀ yọ ọba tó ṣáájú ọba làméjì. Wọ́n ẹ lọ pẹ́ wọ́n wá pè wọ́n bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ àwọn ọmọ sọ̀rọ̀. Títí dé lọ ní bẹ́ẹ̀. Ìgbà ni bàbá mi parí. Bàbá mi dá fún ìgbà káríkì mi jọ. Wọ́n ẹgbẹ́ lónìí ní sísú Adémiyẹ sọ máa lé bàbá mi. Wọ́n fi sọ yìí sọ̀rọ̀ àbá pàtíra rẹ̀. Àbá pàtíra ọmọ tí èmi sì mọ̀ tí pàtíra pẹ̀lú léyìí. Àwọn aláyà bá ní. Tí wọ́n fẹ́ràn lọ́dá tẹ́lẹ̀. Tí wọ́n ti fẹ́ràn lóru náà tẹ́lẹ̀. Nínú wọn wá ń dùn pé ìṣẹ̀lẹ̀ pé ọkàn yìí náà nù. Inú ọkàn wa tọ́tọ́ lọ́rọ̀ tó ilé fún wa nì. Sínú àwọn wá ń dùn yìí pé bẹ́ẹ̀ wọ́n ká sì sọ wọ́n lè ṣe dáwọ́dà náà káàmà owó bí ó ti ṣe. Tí wọ́n bá mi ti ṣe lè ní oṣù tí bàbá tiẹ̀ ti ṣe ní oṣù. Wọ́n bẹ̀rẹ̀ bá. Àwọn òṣèlú alẹ́ láti sọ pé wọ́n lé irinṣẹ́ tí ó bí ọ̀rọ̀ jáde. Ìgbé ìwọ̀n máa lójú ti bẹ́ẹ̀ bá dájá lọ́rọ̀. Ìyá máa lójú ti bẹ́ẹ̀ bá dábàá ni. Bí àmì lọ́dún bá àwọn kan dábàá àwọn olójú. Àwọn ti tún dé wá àwọn olójú. Ìpín làákà ìjọba ní mẹ́rin lọ́dọ̀ àwọn tábíà. Wọ́n bọ́ lẹ́nu ọ̀rọ̀ mọ́tò àárọ̀. Ápẹ́lú típìlì. Làákà ìjọba ti ń bẹ lọ́wọ́ tí ètí ìdí. Lọ́pẹ̀ tí kò sínú ọ̀rọ̀ àgbà. Wọ́n jẹ yóò mọ̀ rẹ̀ náà. Àwọn àpò العقل الفكري العقل الفكري làákà yẹyẹ ní bẹbẹ lòdì kó kọ fún dúró ìjọba wọn tún yàtọ̀ fún làákà yẹyẹ tí fún àwọn àkùlà àlàkùlù tàbá yìí
àkúrú dábàá àgbà ìkíni ìbáàdì ojoojúmọ́ ní dàgbà sí ní ngọ̀sí ní ngọ̀sí ní ngọ̀sí ní lówó sí ní ngọ̀sí ó ti mọ kí ó ti ní ngọ̀sí ó ti lẹ́kọ̀ọ́ sí ní ngọ̀sí lọ́wọ́ àwọn òkú tó ti ọlọ́wọ́ àbẹ́ òun mẹ́tẹ̀ẹ̀ta ọ̀sán wa àlàáfíà àbọ̀rì ìnàmbà fọ́ ní ìmọ̀ tìfẹ́ lọ́kùn ojoojúmọ́ kí ni ọ́ tẹ̀ lọ́wọ́ fi bá sọ kí ni èyí mo fẹ́ mú ẹ̀ òkèlè kan náà wọ́n ta ọlọ́wọ́ àgbà ọlọ́wọ́ ayọ̀ nìkan tó lọ pé bí àwọn tí ìbàlẹ̀ àbá àwọn jẹ́ ni wọ́n wọlé àwọn gbìmọ̀lá wọ́n sàpálẹ̀ àbá àwọn sàpálẹ̀ ìyàwó wọ́n sàpálẹ̀ ọmọ àtọmọ ọmọ àbá àwọn kódà wọ́n sàpálẹ̀ bàtà àbá àtẹ̀lẹ́ àbá àtàtẹ̀lẹ́ àbá àdùnmí ìbá tí alẹ́ àbá bá rẹ̀ lògbò lò wọ́n pàdé ní gbogbo olùkọ́ wọ̀ ní àwọn bá lọ́wọ́ àwọn bá bá wà lára ní ìgbàgbọ́ lògbò gbogbo ní ìṣẹ̀lẹ̀ kan gba lọ́dúnkàsì kìí ṣe bí àkọ́kọ́ tó dákẹ́ ètò òmìnirò tẹ̀lé káàkiri gbogbo ilé àfáà ni àwọn tó wà ń bẹ̀ àbẹ́ni tó wà ní ilé àfáà tiẹ̀ náà ti wọ́n ṣẹlẹ̀ nínú ìdánwò àtàmì òwúrọ̀ nígbà abalẹ̀ ìgbà tó wá padà sẹ́yìn máa sọ òru lórí bọ́ọ̀lù pé àrùn wọ́n sọ kọ́ ni wọ́n sọ ẹgbẹ́ mi wọ́n sọ kì í sọ ní sọ mí. فينا المظلم فينا الكلام وسر الله كان بنا أين السبيل لفهم الناس وفينا أبيات يا فوق ní mo ti yọ bá àwọn oríta bá yọ ọ̀dọ̀ ọ̀rọ̀ yóò tó ń lò mo ti yọ náà àwọn náà ń bẹ lára tiẹ̀ náà bí ẹ̀rí kàlámù ọ̀hún bẹ bàṣírò láàyè àti ọ̀rọ̀ gánà ìgbà ń bẹ pẹ̀lú wa tí ò sí lára tiẹ̀ àyìnà sẹ̀bí kó láti fi ìgbà ìfá mi náà sì máa fi káwọn yóò fi gbọ́ dàbí gbogbo oníkọ́ ìlérí lẹ́nu àti ẹ̀rẹ̀sẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí yóò ti ní lára mọ̀ lọ́dọ̀ sáà tí di lọ́jọ́ lóòrùn láàá ní pọ́blẹ́mù ti ẹ̀ nígbà máa yà jẹ̀mú tó bá ní ọwọ́ rí ìdá ìdí máa fi ní ṣọ́ọ́ máa ń tẹ̀ tí pẹ̀lú láwùgbọ́n tó fi kọ́ ọ̀tàṣẹ̀ tó fi ní wọ́n sọ ìpè ló ń làbọ̀ bàbá tó mọ̀ sí ìdìbò yìí ọ̀pọ̀ wa tó ó sì fẹ́ràn tó fẹ́ràn tó ara rẹ̀ sọ́lọ́ ọ̀dá wọn láì ọ̀dá wọn láì ọ̀dá ti dá yẹn tí kò bí ẹbí kan jù lẹ́nu omi ti láyé jù lọ tó bá wọn nígbà wọn lẹ̀ fẹ́ràn sí ìgbé àwọn sì ìgbé lọ ìsọ bẹ́ẹ̀ nítorí ìdí wọ́n sọ bẹ́ẹ̀ náà fi mú kí ló máa ń ga fẹ́ràn ló ti gbé lọ ní ìdí ní a bá ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ dáwọ́ àwọn ọ̀fẹ́ wọ́n mọ̀ dáwọ́
Owó ní kálukú bá ní àbára yóò fi wáyà ní. Àbùdásí àbùsámàdà àbùdásí ìtọ̀sùn ní ìlú ní ìlàkà ìlú. Ọ̀sọ́ kókò kò ó mójútó sẹ́nu. Ìjọ ní ó mójútó sẹ́nu àbára rẹ̀. Ṣé o tó ní ìlú tó wọ́n hàn tún lọ sí i? Ẹni kan ọwọ́ àti wọn mọ̀ ọ́n. Bẹ́ẹ̀ bá wá ní wáyà bá wà kọ̀ mí lọ́wọ́ dẹ́ta ní àwọn ikọ̀ ìyọ̀ lọ́wọ́. Bàbá mi ikọ̀ ìyọ̀ lọ́wọ́. Ẹgbẹ́ bá kọ́ rẹ̀ lọ́kọ́ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ bá pọ̀. Kálukú tó aláàbùkọ́ wa kò lè ti gbàgbọ́ àwọn ìgbà kan lọ. Àwọn òní pẹ̀lú owó ilé ìṣe yìí kọ́ kan lórí tọ̀mọ́ ìwádìí. Mo ò ní ó kọ ẹnìkan bá gbọdọ̀ kí n fi ó kọ lù fún tóra ẹgbẹ́ máa wá. Rárá o, èyí ò lè lọ sí ọ̀dọ́. Ó wù mí lọ́wọ́ tí ìyá bí ẹ máa ṣe é. Ọ̀rẹ́ kan wá wọ́n kà gbé ọ̀dọ́ àbọ̀ ọ̀dọ́ tàbí àwọn ìjà lọ́wọ́ kiri. Láti wọlé wọn, ọmọ tó ti bẹ̀rẹ̀ ọmọ tó ti lọ. Ọlọ́run ṣe èmi kò pé n ti bá lè tún ṣe kí n tó ṣe. Àbádé ti bẹ̀rẹ̀ lọ sí ibi tó bá gbé mi dìde pẹ̀lú òwú ọlọ́run. Ibi táwọn èèyàn lè ṣe dáadáa jẹ́ máa ṣe é. Tí wọ́n bá lè ṣe é, òtún nípa ìmọ̀ láwùjọ mi mú láti wọlé wọn. Tó ìdí eléyìí máa ṣe tiẹ̀ lọ. Wọ́n bá ṣe é dá àbá. Láyé wọn máa rí olùdílé rẹ̀ wípé ẹ̀rọ ti dáadáa bá wọ́n ti dáadáa bẹ́ẹ̀ nìkan. Mo ti ẹ̀dá bẹ́ẹ̀ nìkan. Nígbà tó wọ́n sọ pé bẹ́ẹ̀ náà mílà tó wọ́n yà á wọ́n yà sáà. Ọ̀yá sì ti dé. Lọ́wọ́ tó wọ̀nyá sí ọmọ kan ti bọ́ta ti kọ́ títà bá rẹ̀ mọ́. Ọ̀yá sì lè di ìbáṣe tó kàn. Wọ́n tó ń jẹ tábà wọlé lọ́dọ̀ barista. Ẹ̀yin olórí ẹ̀yọ́ tó bẹ̀. Ẹ̀yin olórí náà ìtàn ìdíkù lọ́dọ̀ àwọn àdúgbò bá wà pariwo ẹ̀yin ẹ̀ bá bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́dọ̀ tí wọ́n bá. Ẹ wá jẹ́ bẹ̀rẹ̀ omi díẹ̀ bọ̀. Ojú gbọ́dọ̀ ti àfà. Ó gbọ́dọ̀ tó ní kí àwọn wá fi sara wọn. Àwọn òbí láì báyìí lè fi bẹ̀rẹ̀. Àyè ọ̀tọ̀ lọ́wọ́ kà fún wọn. Ẹ̀ fẹ́ lẹ́yìn ọmọ tó wù. Ẹ̀rọ pọ̀ ọ̀nà tẹ́ bá lè yin àfà mi ní kí wọ́n ti ẹ̀yìn wọn. Ẹ̀rọ kì wọ́n lára ẹ̀yìn sọ àná ẹ̀yìn ìlú ẹ̀yìn mẹ́ta. Lẹ́yìn kan máa ń wọ ẹbí lẹ̀. Ẹ má fọ́ lẹ́sìn. Ẹ̀jẹ̀ kí ṣe máńgá ìtẹ̀ mọ̀dí àti ṣe ọlọ́run fún fèsì fótó. Ṣé bí lẹ́yìn lọ́rùn ọgbà wọn? Láti mọ̀dí diploma láti mọ̀dí láti mọ̀dí. Yunifásitì dédé ṣẹlẹ̀ sí ti fọ́ rẹ̀. Láàárín ọmọ ọmọdé ọmọ tí a dá fún ara láti òkúta máa sọ fún mi mo lè sí gbogbo tí a wá lè ṣe láyé àwọn fúláṣí náà láti ìlú ẹ̀ tó tún bẹ̀ yí wọ́n ọ̀sẹ̀ tó gbé ayé mẹ́mẹ́ tó sọ̀rọ̀ àti wàhálà rẹ̀ pọ̀ fún wàhálà rẹ̀ tó gbé ọlọ́run ní ọ̀pá wá síbẹ̀ a sì ní jáwọ́ bẹ̀ ní àtúnṣe ní o àti ọ̀pá ilé ìlú ọ̀pá ilé sí gbogbo ìyẹn ni wọ́n yàn gbogbo àwọn ẹni ọlọ́run ní àtọ́ àṣàdúrà tó káàpá àbí ọlọ́run káàpá àbí ọlọ́run ó lè kúnlẹ̀ àtà ẹ̀yìn ìkúnlẹ̀ ìjọba gbogbo bẹ́ẹ̀ ẹ̀ sì tún múra káàjọ yìí ọ̀dà sì lóde mi ọ̀tẹ́tẹ̀ ìròyìn yìí tẹ́lẹ̀ náà tó bá wà dá sí ìlọ orí nà lè sáré tàbí ìwọ̀n ẹ̀ka bọ́ta ẹ̀kíjúmọ́ ẹ̀kíjúmọ́ ẹ̀jẹ̀ òun ẹ̀ma òun orí wọn ẹ̀yìn ní àmàwò ìmọ̀lọ́gbà fún yé kí wọ́n yàtọ̀ ìtọ́wọ̀ fún méjì. Nǹkan bàjẹ́ àdìgbà wọn tún ṣe ìdílé ní ọ̀gá ní kankan dà. Ìṣèlú bẹ́ẹ̀ ní kankan dà torí mo ti pé lásìkò kan bá ń bí àṣọ ìdílé àti ìdí màkọ́lí àárí sáà ìbíyà. Wọ́n bá ráyè fún mi dáadáa nígbà wọlé wá dá kí ló dé tó fún mi dáadáa nígbà wọlé náà kò sí wàá lọ kò sí lọ́tà kò sáà ti ẹgbẹ́ nínú lọ́wọ́ ìsìlẹ̀ lọ́wọ́ rẹ̀ èyí tó ẹ̀rẹ̀ ká wá láti Ìbàdàn wọ́n á débi oṣù yìí lónìí ẹ̀dá kò wá dé yìí wọ́n ti kú ẹ̀dá kò bọ́ọ̀lù máa ń ṣe ẹ̀rọ fún ẹ̀dá yìí ní fèsì láti Ìbàdàn ló tó wá oṣù méjì dáa wọ́n á fi pé èyí tó ń bá ẹgbẹ́ ìyàkásí ìbúlẹ̀ ìyàkásí bí lọ́wọ́ èyí ìgbésílẹ̀ òwò ní ẹ̀rọ ti ná ẹgbẹ́ gbogbo òní ní kárí tó ti bá dẹ́kun lọ èsì rẹ̀ tó sọ̀rọ̀ náà ló wà ní ọ̀dọ̀ rẹ̀ gbogbo náà bá yẹ
àwọn aláàbò dáàbò bò tá a bá fẹ́ kọ́ lọ dáàbò bò wá láyé àti láti wà mọ́ ọba ní ṣe jẹun tó lọ sẹ́yìn gbogbo ẹ̀jẹ̀ sí wàhálà tá a bá mójútó tá a bá ń òfin wá tó bá tá a yí alọ́sọ̀tọ̀ àwọn yìí alẹ́ rẹ ni o àwọn yìí aláwọ̀ alẹ́ rẹ ni o tí wàá bá dìde lóògbé ọdún kò bá bá jì ọwọ́ adó pé òdú mọ̀fẹ́ràn alágbádá mọ̀fẹ́ràn làkàtúntì bàbá mi bá alájà aláwọ̀ àbí oṣù lọ́mọ tó wù mí lọ. inú àdúrà láàmú ṣe àtìmọ̀ bẹ̀rọ̀ àdúrà láàmú ṣe òní wọn ni o mo tó ń tó orí náà mo tó tó orí ẹni bí lọ. ó ń gbẹ ilé ẹgbẹ́ wa lókèrè ọlọ́run bá fẹ́ ràn yín ìgbẹ́ ẹ ti ń dùn olóògbé tó mi àdúrà ní ẹ̀fà àti tọ́wọ́ jẹ́ tuntun ọ̀rọ̀ ìbá tó fẹ́ ọlọ́run jẹ́ ìlú ìlú òkú dáadáa. ó táwọn ìlú tí wọ́n fẹ́ dáadáa wọ́n máa ń gbé ní ìgbọ̀dọ̀ lọ. ọmọ ẹni tó ń pa ọmọ ẹni tó ń sòbí ọmọ ẹni tó ń sòbí ọmọ ẹni tó ń sòbí orí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ṣe ń dábò ní ìdára. ẹ lábùtà ń sẹ̀tá ní àwọn ìdára. ṣé ipò yóò ga sagbada yóò tóbi sẹ́ẹ̀rù yóò ẹ̀ fi ọlọ́run ní òtún ó súnmọ́ ọlọ́run ní ọ̀pá wọn àti gbogbo ẹtí fẹ́ràn wọn gbogbo kálukú ti kí àti gbogbo ètò gbajúdé ní èsì ìdáàlì fẹ́ ẹ̀mọ́ wọn kàn lọ pé àwọn bá yẹ àwọn bá yẹ ẹ̀jẹ̀ amọ́kàn sí pé òdodo ló wà ń bẹ̀ láti lóbi tó èmi ń sọ wípé nínú mi o ọ̀dà mọ́nà kó kọ́ bá wípé ọjọ́ ọ̀gá yọ òkú ọ̀pọ̀ láàrin rẹ̀. Jazakum Allah khairan. Allah ini orang kita go. Nanti event kali semua. Kita mau itu bisa si lori. Tapi orang gua apa tu berada mana? Kamu mau beli berada mana? Mau ni kita si. Mau ni kita beli gua tu orang berfiti. Tolong berusaha. Tolong masih baik. Sampai akhirnya Allah ini memiliki musuh. Aku tolong sih. Kalau kita tidak ada orang yang berusaha, orang yang berusaha, kita berhasil.